Nǹkan tó bá ní mítìn òun ló máa ń ní mínì. Adéwọlé ibi ó ti sọ̀kalẹ̀ ni mo ti máa bá ìgbé Adéwọlé ànábì mi ò rí Akasho. Wálé ọmọ sẹ́ẹ̀lẹ̀ ní wọ́n ọ̀rẹ́ mi Akasho Mutiu ní tipẹ́. Mo sọ̀rọ̀ kan lórí rédíò lọ́jọ́ kan o. Mi ti kọ́kọ́ fújì rí òkè tó lọ lékéwú. Àwọn màmá mi, àwọn bàbá mi, wọ́n fẹ́ kí n kọrin bó tilẹ̀ jẹ́ pé orin náà fi bí wọn. Ilé ìyá mi láti kọrin tún di alátọ̀dá Akasho o. Àyàngalú ni wọ́n nílé dáàdì mi o. Àyàn wálé kú sọ́rí ọmọ sọ́kọ̀ bí àyàn má padà lẹ́yìn mi ò tèmi ní ó ṣe. Èrú àná tí ibi mi lágbólé alẹ́ rẹ o. Wọ́n dá mi mọ́ níbẹ̀ mi ò fẹ́nu jẹ́ lílásán. Mo ní mo ti kọ́kọ́ fújì rí. Bó ṣe jẹ́ pọ́nfọ́rin bí màmá ẹjọ́ kí ló ń fa interruption. Ẹ lè mú bọ́tù wọ́ta kẹ́ máa ṣe báyìí. Wọ́n fẹ́ kí n kọrin. Ọ̀rọ̀ náà ló padà di wọ́n mú mi lọ lékéwú. Mo dé lékéwú tán mo ti hù. Làbá tún bẹ̀rẹ̀ orin. Olùgbàyè ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ orin òun lórin Mọ́lídì Ànábì. Tàbí a fẹ́ ṣe wòlímọ̀ ní lékéwú. Àwa náà máa ti síta Akasho Aláàjì Mutiu wá ní káwọn chiama. Ọ̀rọ̀ tá a fà mí fẹ́ sọ lẹ́ẹ̀kan. Ẹ jọ. Akasho lórí rọ́ ríà. Àkọ́kọ́ pé máa kọ́kọ́ kọrin ìta gbangba rí láyé. Yàtọ̀ sórin lékéwú. Akasho lórí rọ́ tó bá di October 21 inú ọdún tá a wà yìí òun gangan ló máa pé 22 years mo ti ń kọrin ìgbà láyé mo ti wù ẹ máa fojú ọmọ kékeré wo mi o. Èmi ò wá opportunity rẹ́kọ̀dù o mi ò opportunity rárá ṣùgbọ́n ṣá lórí stage Akasho mo kàn crazy sí ni. Kí ló dé tá fi ń sọ pé wà ní nínú gbogbo àwọn kan o kò sẹ́ni tó lè ṣe live kò sẹ́ni tó tún wá ní live kò sẹ́ni tó dá ní stage tó Akasho lórí rọ́ọ̀mù ń ti wù yé o. Olùgbàyè orígi tó gan ni mo kọ́kọ́ gbàgbé yìí tí yóò gbọ́n mo ti jìyà gidigidi níbi tá a ti rọ́mọ tó bẹ̀rẹ̀ orin tí ò gbọ́dún kan tí ò gbọ́dún méjì tó ti ṣe rẹ́kọ̀dù tó ti gbé mọ́tò síndì Akasho lórí rọ́ tí wọ́n ti ṣe dáadáa fún o orí kálukú ṣọ̀tọ̀tọ̀. Mo sọ mi ò rọ opportunity rẹ́kọ̀dù rárá. Àkọ́kọ́ pé máa kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù o àṣeyẹn ní 2010 mo pè lóúnjẹ ọmọ promoter tá a mú lọ bá ọlọ́mbà àfọ̀rúnkẹ́ wọn ó l'Akasho kéwù ti pọ̀ jù náà ohun tó ń lò yìí ayé ò tí ì gbọ́ àbáyé ò tiẹ̀ lè gbọ́ lẹ́nu títí wọn ó ṣe kọrin bí ẹnìkan kó yí ó ṣe kọrin bí ẹnìkan kó tún yí ó ṣe kọrin bí ẹnìkan kó tún yí lọ́dún náà mo wá fún wọn lésì pé Akasho lórí rọ́ Túndé mo wá fún wọn lésì pé mo ní mi ò ní ṣe bẹ́ẹ̀ mo gbọ́ ni mo sọ tí n fi kúrò nínú ọ́fíìsì Akasho mo dẹ̀ ń dá níyàn láàyè mi o
ohun tó sọ pé wọn ò ní gbọ́ lọ́la kún fáyà kún òun á gbọ́ olùgbàyè mo ṣe ń jẹ ọmọ náà rẹ́kọ̀dù yẹn èmi àti ìyàwó mi àtàwọn àbúrò mi àtàwọn ọmọ mi la jọ ń gbọ́ nínú ilé títí tó fi crack tí ò fi bá gbà mú wọn rárá ìgbà tó di 2011 o la ṣègbà láyé ayé lóyún kọ́ ọmọ rù kò ní bàjẹ́ fún yín ayé lóyún ní Akasho ń ṣe oníwèé mo ní ìwé kí ni o ó ní ìwé orin mo ní ó ní tó bá dọ̀tún la kó gbé wá káwò bóyá lè rọ opportunity ká pè wọ́n ní studio bóyá máa fún wa ní section ẹ jọ̀ọ́. wọ́n ní ń gbèwé wá ìgbà tó máa dijọ́ kejì Akasho lórí rọ́ ìwé tí mo gbé lọ sáfìsì ayé lóyún kọ́ ọmọ rù lọ́dún yẹn o mo kọ Bisimilahi ìyẹn ní kéwú mo wá kọrúkọ àwọn tí mo fẹ́ kí ìyẹn nínú rẹ́kọ̀dì ó dé olóyè Akasho ṣìwé kó tiẹ̀ kọrin tó fẹ́ gbé lọ súdíò mo wá ń wòwe mo wá ń kọrin lórí nígbà yẹn ni mo kọ ìgbàláyé mi ní bí gbà bá sunkàn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tòrọ là ń ṣí lọ ní ilé ẹni kò síbi tá a máa wà tí ò ní sálátàkò orí ló ṣe kókó àwọn tó ń bẹ pẹ̀lú ayé lóyún kọ́ ọmọ rù lọ́dún yẹn o wọ́n sọ pé léyìí ò síríọ̀sì o wọ́n ní kò tí ì síríọ̀sì rárá ẹni tó fẹ́ lọ sí studio o tí ò lórin nínú ìwé ṣáà mọ̀ pé mẹ́mórì mi Akasho follow come ni omi ò dáyé build sí. ayé lóyún ní ẹjẹ́ fún ní trial wọ́n bá gbé mi dé studio lọ́dún 2011 adé studio ibi tí n ti pẹ́ tí n ti l'opportunity olùgbàyè wá sí ìṣó ń gbọ́ mi aláàánú mi o ìhun tó bá fi mú mi tí n bá dijú mo lè kọrin 19 hours wàláì. tí n bá kọrin tí n bá dijú mo lè kọrin 19 hours ní dúró ẹjọ àbẹ nínú studio lọ́jọ́ yẹn o. ay mi ò mọ̀ pé rẹ́kọ̀dù tá a fẹ́ ṣe mi ò mọ̀ pé 45 minutes ni mo ti kọrin 1 hour 26 minutes. mo dẹ̀ wà nínú booth ẹnjìníà bínú ayélóyún náà fi sílẹ̀ kò ṣàríwá ó ṣàtìdíjú ẹjọ́ máa kọ ohun tó fẹ́ kọ lọ o ẹjọ́ máa kọ ohun tó fẹ́ kọ lọ. mo ṣe rẹ́kọ́ọ̀dù méjì lọ́dún yẹn o ẹyọ kan náà rìlíìsì òun nígbà láyé nínú ẹ̀ ni mo tún ti kọrin pé jọ sùúrù ló dára òun ni ẹ jẹ́ ká ní àní kábí sókè kábí tẹ́lẹ̀ nínú ẹrù wa. mo ní balẹ̀ lẹ́ ò balẹ̀ olùgbàyè ó dídára kì í fò ẹ̀yẹ ni. mo ní no champion forever ohun tọ́lọ́wọ́n bá mú ẹ lọ́mọdájú fúngbà díẹ̀ ni ẹ̀yẹ màmá lówó ẹ̀yẹ màmá lọ́lá tó bá fò kú níbì kan á tún gbà díẹ̀ síbì kan. mo ní aláàjì ayélóyún ìṣọ̀lá ayélóyún ẹ̀yẹ owó tó bá sọ́dọ̀ ẹ ẹ̀yẹ ọlá tó bá sọ́dọ̀ ẹ ẹ̀yẹ òkìkí tó bá sọ́dọ̀ ẹ kọ́lọ́ màmá jẹ́ òṣì kọ́lọ́ wọlá bó ṣe rí lọ́kàn mi jẹ́ kí gbà tèmi gbogbo dé. ìgbàláyé bí bàbá sọkọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́rọ̀ láṣìlẹ̀ orílẹ̀ èdè. nínú ẹ̀ ni mo ti kọ́ ọlọ́run gbọ́ ọlọ́run gbà ṣéun tí mo ní kò ṣe orí náà ní gbogbo nǹkan orí náà ní gbogbo nǹkan Akasho lórí rọ. ó ti pẹ́ tí n ti l'opportunity kí n kọrin kàn gbé ṣùgbọ́n tó bá fi mu tí n kọrin kò sọ lórí tó tún lè yí mọ́ torí mo máa kọ bẹ̀rẹ̀ mo máa kọ gbẹ̀yìn mo máa kọ láàrin. ó kájú ẹ̀ ìgbàláyé Akasho Mutiu Akasho nínú ẹ̀ náà ni mo ti kọ ó dùn mí pé mi ò bá mọ̀ ọ́ mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo dúpẹ́
pọ̀ lọ́hùn ní kí n bá wọn àfa torí àwọn làárọ̀ ó lè mú wọn mọ́ ìyẹn ìgbàláyé. Bámi Aláwọ̀ Adékúnlé tún ló ní sábàbí. Akásọ tá a fi sọ ọlọ́run tó dá mi wá síta o ọlọ́run tó dá mi ó gbọ́ ìyẹn láyé ń pè ní rẹ́kọ̀dù mi kejì torí pé òun ló jáde síta táyé gbọ́ táyé rí Akásọ Mutiu. Màláìkà náà ń ṣe birthday 45th years lórí ilẹ̀ ayé táyé sẹ̀lúlà bá pè mí ó l'Akásọ a fẹ́ ṣeré fún Màláìkà mo dẹ̀ fẹ́ kó ṣe ń bẹ̀ àṣepé ibi tó ní gbé ni lọ kò yẹ ní kankan Alhaji Mutiu Akásọ lórí rọ ànábì àjọṣàna kó tó dé ní àdẹ́nbára wa dúpẹ́ mò ń dúpẹ́ tíyàwó ń dúpẹ́ tèmi kọ́lọ́hún tún jẹ́ ó máa pọ̀ bẹ́ẹ̀ lọ́la Kúnlé mú ọmọ mi òjíṣẹ́ Ọlọ́run wọn bá Adéwọlé ànábì áńgẹ́lì mi ò bá lọ torí ẹni tó bá lọ ló bá kú Chinedu kọ̀ǹpútà o bàbá Stephen ọkọ yàrá Stephen. A lọ sí studio a lọ ṣe Màláìkà at 45 ibẹ̀ láìsí Adéyẹmí Jasmine ti rí mi o. Ibẹ̀ ni Jasmine ti gbọ́ nínú rẹ́kọ̀dì yẹn àwa táwa ń bẹ́ẹ̀ tí n bá ṣí a gbọ́dọ̀ tó 13 oníwọ̀ nìkan ló ní mẹ́sẹ̀gì nínú rẹ̀ o ló bá sọ pé ṣé mo ní rẹ́kọ̀dì lọ́wọ́ mo dẹ̀ṣọ́ lọ́run tó dá mi ìyẹn bẹ́ẹ̀ lọ́wọ́ mi ò ní kí n lọ mú wá àwọn fún Jasmine àṣeyẹn náà nínú ẹ̀ ni mo ti kọ́ ọ. Mo lọ́pẹ́ ní fọ́lọ́hún ọba tó dáhùn ọmọ àdámọ̀ sáyé omi lọ́gbọ́lọ́gbọ́ ló fi síwájú omi yìí náà ló dẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní bá ṣì ẹran kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó lè gungun. Ọlọ́run ọba yorí oyòjú oyè tí ó yẹnu ó yapa ó yẹsẹ̀ oríkèéríkèé yàrá bá pé ọmọ àdámọ̀ bá dòdìdì. Ria entertainment ni mo ń ṣe yìí fún. Àwa kọ̀ọ̀kan kádàrá rẹ̀ a sì ń ṣiṣẹ́ tó kádàrá wa. Rúfìyàtúlẹ̀ Hakilamu wàjà fati Sufi. Nínú ẹ̀ ni mo ti kọ́ pé Akásọ lórí rọ́ mo ní pé ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀. Ìmọ̀lẹ̀ tó fún Musa ìmọ̀lẹ̀ tó fún Isa ìmọ̀lẹ̀ tó fún ọmọ Àlàfi sínú ayé mi. Ẹ̀yin tá Akásọ lórí irọ́ ó ti rò wà láṣọ yìí ó ti rò wà láṣọ ẹ̀yẹ aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi nǹkan tá máa fàyà mọ́ mi lára o. Ó ti rò mí láṣọ yìí ó ti rò mí láṣọ ẹ̀yẹ aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi nǹkan tá máa fàyà mọ́ mi lára. Mo kàn yabẹ̀ ní kékeré ọmọ Balógun Sudan. Ẹjọ́ àbínú sówó àtòkàyìn sówó ṣùgbọ́n mo ní bíi 10, 15, 20 minutes láti fi ṣe léyìí. Alhaji Mutiu Akasho lórí irọ́ àṣeyàn náà ó lọ bẹ́ẹ̀
oríṣiríṣi ni mo rí. Oríṣiríṣi la rí kó tó dé ní ṣùgbọ́n àdúpẹ́ fàyègbà mi ti jáde gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìyẹn là ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin fans mi lọ́kùnrin ní lóbìnrin káàkiri àgbáyé mo bẹ̀ yín tẹ́ bá ti rántí mi tẹ́ ń ṣàdúrà fún mi ẹ máa bá mi lọ́n fún wa sí o Akọ́láwọlé àìmọye èèyàn bí irú ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan sétí bàbá tolórin ti lò paráwúráwú àìmọye èèyàn bí Olùgbàyè tolórin ti lò paráwúráwú táwọn dẹ tún ní lánàá ẹ̀ mọ́ rárá o Olùgbàyè tó bá ṣe pé má jẹ́ mú àwa tàfin wọ́ọ̀dọ̀ ènìyàn sẹ́ Wàsíù kádàrá yín onírọ̀ mọ́ ẹ̀ máa ṣá mi kádàrá yín onírọ̀ mọ́ ẹ̀ máa ṣá mi Olùgbàyè aláṣẹríà entertainment tó bá ṣe pé ìgídà ẹyẹfò ní kálukú bá ń bá wa kádàrá yín onírọ̀mọ́ láṣẹ Ọlọ́run Olùgbàyè tó bá tún wá jẹ́ ohun tó ń bẹ nínú entertainment ní kó lórin máa lórú yín pa o kádàrá yín onírọ̀mọ́ ẹ̀ máa ṣáàmì àṣẹ ọba tó láyé ni mo fi ń wí torí mo fẹ́ràn ẹ Kọ́láwọlé mi wá sí ọ̀rọ̀ gbangba kọ́ rárá. Number 2, Chinedu Computer, ó bàbá Steven, ó náwó rí entertainment. Ọkọ̀ àbọ̀lọ́rẹ́, ó sanwó àdúrà yẹn. Ó ń sanwó àdúrà yẹn, àdúrà Olùgbàyè yẹn. Àti pìtàn lágbájá, àti pìtàn tàmẹ́dù. Kódà, promoter tí ò nípa nínú ayé wa lásìkò yìí. Àwa gangan pè tán wọn àwọn kan náà lò wọ́n pa Olúgbòde àwọn kan náà jẹ́ wọ́n tán Olùgbàyè abúbú tán lọ́jà tán lọ́hún dá sílẹ̀ fún ẹ̀ a ò ní jẹ́ tán wá sí wo ọkọ̀ Yétúndé a sì ní jẹ́ pa àjẹlàlá máa jẹ́ àjẹnilárí ní títí ẹ náà lọ́la Kúnlé mú wọn mọ̀ bàbá Fátímọ̀ òun ni mo kọrin tuntun fún wípé mo ti ń bà á bọ̀ ó tó jọ. Mo ní mo ti ń kọrin bọ̀. Akásọ kí làwọn olówó fi dá wa mọ̀. Kí làwọn ọlọ́lá fi dá wa mọ̀. Kí ló sọ wá dẹ̀ nìyí? Túndé mo ti ń bá bọ̀ o. Akásọ lórí irọ́ mo ti ń bá bọ̀. Ìgbàláyé mo ti ń bá bọ̀. Mo kọ ọ̀rẹ́ ṣòtì tán ká lè rí ìjà ẹgbẹ́. Olórí ọ̀dọ́ bàbá ọjà tí ò gba cash bàbá ọjà tí ò gba cash ọmọ Olùgbàyè ní bá ń tọ́jú ẹ̀ ìtàló lábàtí ọ̀ ó sanwó ọ̀gá wa Olùgbàyè tí ń jọ àṣì òun ọ̀gá wa. Bá ń tọ́jú jẹ́jẹ́ bá ń tọ́jú ayé. Èèyàn Chinedu Computer èèyàn ìtàló ẹ̀gbọ́n mi sálálà kú kalẹ̀ ọmọ Òṣùpá Aláàjì gidi mo fẹ́ lọ́n sọ ẹ̀gbọ́n mi ó kú kalẹ̀ ṣàmùṣàmù ọmọ Olúgbòde máa wọlé ọmọ Olúgbòde. Ṣàwọn ọmọ Olúgbòde o Samson ọmọ Olúgbòde ẹni tá ń pẹ́ rire wàláhì kò pé méjì o. ẹni tá ń pẹ́ rire Samson ò pé méjì o. tọ́jú Ajagungbadé Akim mi o ọmọ arówó lòun o onítẹ̀lé ní mò ń sùn o. Onítẹ̀lé ní mò ń sùn o ẹ̀gbọ́n tábúrò ni o ẹ tọ́jú Ṣọlá arówó lò ẹ tọ́jú Àkànjí arówó lò Canadian connection olórí ẹbí olórí ilé Àkànjí arówó lò Saheed aláṣẹ Pepsi la resources
wọ́n talẹ̀ wọ́n talẹ̀ wọ́n tún ta mọ́tò ìyẹn lábúlé ẹgbẹ́ mi ẹ̀gbọ́n Yétúndé yàrá owó lò ìyádùn ní ọ̀rọ̀ yìí ó ní dàrú o lọ́la náà bí ọba ẹ máa rówó lò ọ máa rówó lò Ajagungbadé tí ń jà Akíìmù ẹni wà ọ máa rówó lò ní tẹ́lẹ̀ ìtẹ̀lẹ̀ ló sọ lọ́wọ́ tọ́mọ aráyé fi ń ṣàdúrà fún. ìtẹ̀lẹ̀ ló sọ lọ́wọ́ ìtẹ̀lẹ̀ ló sọ lọ́wọ́ tọ́mọ aráyé fi ń ṣàdúrà fún. Olúgbòde ọmọ tẹ́lẹ̀ ọwọ́ awọ́wà o. Yétúndé ọmọ tẹ́lẹ̀ ọwọ́ awọ́wà o. ìtẹ̀lẹ̀ ló sọ lọ́wọ́ ẹ̀wí gbọ́. ìtẹ̀lẹ̀ ló sọ lọ́wọ́ tọ́mọ aráyé fi ń ṣàdúrà fún. Ẹ bá ń tọ́jú kábíyèsí o aṣòro tá mú Sílíù ọba aṣòro tá mú Sílíù ọba onítẹ̀lẹ̀ o onítẹ̀lẹ̀ tuntun mo ti sọ ngbà tí kábíyèsí ń gbàdé mo láwọn bàbá tó bí yín lọ́mọ àwọn náà gbòmìnira fún ìlú Ìtẹ̀lẹ̀ o nígbà tó ń sunkún òmìnira ìgbà tí Ìtẹ̀lẹ̀ ń sunkún òmìnira àwọn bàbá yín ni wọ́n dúró àwọn náà foríṣiríṣi nǹkan ribiribidi tí Ìtẹ̀lẹ̀ fi gbòmìnira Balógun ní Ìtẹ̀lẹ̀ bó ṣe ẹ wo Balógun ní Ìtẹ̀lẹ̀ Ṣàmú ẹ wo Balógun ní Ìtẹ̀lẹ̀ Ṣàmú. Àlàó ìwọ náà jáde kó yé slow ẹ wo Balógun ní Ìtẹ̀lẹ̀ Ṣàmú. 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 àwa la máa kọrin fún àtọ̀dún tó kọjá níṣẹ́ wọn ti ń bẹ lórí tébù mi. Balógun Ìtẹ̀lẹ̀ tó ń jayé bí ọba ìlú kan mo fọlọ́wọ́n ṣọ́ ẹ̀ ò ṣe Ṣàmú Ṣàmú sì ní Ìtẹ̀lẹ̀ o. Balógun ní Ìtẹ̀lẹ̀ o. Tájú arówó lòun Akíìmù mi. Ajagungbadé mo fọlọ́hún ṣọ́ ẹ bọ̀bọ̀. Mo fọlọ́hún ṣọ́ ẹ bọ̀bọ̀. Mo fọlọ́hún ṣọ́ ẹ Balógun. Balógun àtàkọ́gun gbogbo Ìtẹ̀lẹ̀ ìpàdé ìṣíjú làìta máa ń ṣe. Iṣẹ́ wọn bẹ̀ lórí tébù mi. Kọ́lọ̀ ń bá wa mọ́jọ́rò kíkú má pa yín kíkú má pa wá ká ṣírí wa ó bò ká má ṣe rí wa lára mi. Balógun ẹ̀gbọ́n Balógun èèyàn akọgun ní Ìtẹ̀lẹ̀ Balógun èèyàn akọgun. Balógun èèyàn akọgun ní Ìtẹ̀lẹ̀ Balógun èèyàn akọgun. Ọmọ arówó lòbí òyìnbó. Onítẹ̀lẹ̀ ni mo zu akọgun rè Balógun rè ẹ̀gbọ́n tá a búrò látòde ọ̀run wá sílé ayé bàmí ń kọ́ Ṣàmú Ṣọlá náà ń kọ́ Ṣọlá àròwò lò akọgun Ìtẹ̀lẹ̀ ẹ̀sùn bá mi jíjẹ́ Fàkànjí Adémi ṣàìdí mi olórí ẹbí arówó lò ká fata o Àkànjí aṣíwájú tó lọ́hún dá ẹ Saheed aṣíwájú tó lọ́hún dá ẹ onídọ́ọ́lá rẹ̀ yìí ó lọ́lá mọ̀. aṣíwájú tó lọ́hún dá ẹ. Àkànjí o. aṣíwájú tó lọ́hún dá ẹ. onídọ́ọ́lá rẹ̀ yìí ó lọ́lá mọ̀. Àkànjí aṣíwájú tó lọ́hún dá ẹ o.
aṣíwájú tó lọ́hùn dá ẹ̀ onídọ́là rẹ̀ yìí ó lọ́lá mú. Ajagungbadé ó ní dúpẹ́ lọ́wọ́ Wàsíù mi. Olùgbàyè Akọ́láwọlé ẹni tó ń tọ́jú ẹbí ẹni èèyàn gangan ló ń tọ́jú. Yétúndé ó kábàámọ̀ pòun fẹ́ lọ́kọ ẹbí náà ó kábàámọ̀ páwọn ní ìlàyà àwọn ní ìlànà. Olùgbàyè Ajagungbadé ní kí ẹ Wàsíù mi bàbá Rihanna aláṣẹríà. Wàsíù mi Wàsíù mi Wàsíù mi àdùn bá rìn má tó ṣì Ọlọ́run ò ní jẹ́ ó tẹ́. Èmi gangan mo lè sọ̀rọ̀ yẹn Wàsíù mi Akọ́láwọlé ọkọ̀ Yétúndé àdùn bá rìn má tó ṣì Ọlọ́run ò ní jẹ́ ó tẹ́. Ìtàló mo wọ bàtà 450 Ìtàló ṣe bọ́lá Ọlọ́run ṣe bọ́lá Wàsíù ni àdùn bá rìn má tó ṣì Ọlọ́run ò ní jẹ́ ó tẹ́. Ọlọ́run má fi Wàsíù pa wá lẹ́kún má fi Wàsíù pa wá lẹ́kún. Ẹ̀gbọ́n mi Àlàbí sá Míríndà Àlàbí sá Míríndà ó yá o. Ọlọ́run má fi Wàsíù pa wá lẹ́kún má fi Wàsíù pa wá lẹ́kún. Ọkọ̀ Yétúndé bàbá Rihanna ìdán Ọlọ́run má fi Wàsíù pa wá lẹ́kún. Ìsá Míríndà lónìí kíkú má pa Wàsíù yìí o.